gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí mo kí wa níkan àwòsí mo kí wa ní ìròyìn àwísẹ̀. Ọ̀jẹ̀tọ́lá mo kí wa nímọ̀ràn bí tí ojúmọ́ rere ti mọ́ wálé ayé àkó ọjọ́ méjì jọ mẹ́ta àkó ọjọ́ gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ. Kí ni nǹkan tí a tún fẹ́ dára wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ lọ́jọ́ tòní? Òun ni pé ìbéèrè wa lórí pé kí ló wá dé tó jẹ́ pé àwa oníṣẹ̀ṣe a máa ń forí balẹ̀ fún ère tó lójú tí ò ríran, ère tó lápá tí ò lè fi ṣe nǹkan kan, ère tó lẹ́sẹ̀ tí ò lè fi rìn. Ẹ̀yin náà ẹ jókòó, ẹ wá nǹkan jòkó lé, àbí kẹ́ dákun kẹ́ farabalẹ̀ kẹ́ fi gbọ́ ètò yìí. Ọ̀jẹ̀tọ́lá lèmi ń jẹ́, ẹ dákun gbogbo ẹ̀yin tí ẹ ò bá ti darapọ̀ mọ́ wa lórí YouTube channel wa, ẹ̀yin kàn lọ sórí YouTube ẹ search fún Tọ́lá Ọ̀jẹ̀ TV ńbẹ̀, ẹ máa rí ńbẹ̀, kẹ́dẹ̀ bá subscribe sí channel yẹn nítorí àwọn àkọ̀tun ọ̀rọ̀, àwọn àkọ̀tun èdè, àwọn ọ̀rọ̀ ọ̀tun tó máa fún wa léyìí tó máa fún wa ní ìmọ́lẹ̀, tó máa tan ìmọ́lẹ̀ sí àwọn òkùnkùn tó ń fa gbọ́nmi sí omi òtó láàrin àwọn ọmọ odò tó dá ìwà nípasẹ̀ ẹ̀sìn àti ìgbàgbọ́ tí a gbàgbọ́ tó jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Now, àwọn ènìyàn tó ń béèrè irú nǹkan báyìí mi ò dá wọn lẹ́bi nítorí pé èèyàn kì í dàgbà ju nǹkan tí èèyàn bá mọ̀ lọ. Kí ló fà á tó jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe máa ń forí balẹ̀ fún ère? Tí a bá wo ètò mi tí mo ṣe kọjá tí mo pè ní ìbọ̀rìṣà nílẹ̀ Yorùbá, ǹjẹ́ àwọn ère tí a ti gbé kalẹ̀ yìí, ǹjẹ́ àwọn gangan ni oníṣẹ̀ṣe ń forí balẹ̀ fún? Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Ẹ má gbàgbé pé àwọn ère yìí ọwọ́ ọmọ ènìyàn man-made ni wọ́n, àwọn ọmọ ènìyàn gangan la gbẹ́ wọn. Gbogbo ẹ̀kú egúngún tí a gbé sílẹ̀ tá à ń bọ̀ yìí, àwọn ènìyàn la ṣe wọ́n, kì í ṣe pé wọ́n ṣe rọ̀ wá látọ̀run nìyẹn. Tí a bá wo bí ètò tó kọjá lọ, mo ṣàlàyé bí àwọn òrìṣà yìí ṣe jẹ́, àní nǹkan tó fa ìpadà wọn àti àwọn nǹkan tí wọ́n fi sílẹ̀ gẹ́gẹ́ bí ohun àrítọ́kasí láti máa fi ròyìn wọn ní ìgbà tí wọ́n bá lọ tán. Àwọn nǹkan wọ̀nyí ni àwọn ló bí àwọn ohun tí à ń bọ̀. Ṣé mọ̀ pé ní ayé àtijọ́ kò sí kámẹ́rà, kò sí fọ́tò láyé ìgbà yẹn. Bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí àkọsílẹ̀ nínú gbogbo èdè, kò sí àkọsílẹ̀ fún èdè kankan nígbà ìwáṣẹ̀. Kódà kó má jẹ́ Yorùbá mọ́, kó jẹ́ Ìgbò, kó jẹ́ Haúsá, kó jẹ́ Lárúbáwá, kó jẹ́ Júù. Even àwọn Gẹ̀ẹ́sì gan kò sí àkọsílẹ̀ fún wọn tẹ́lẹ̀. Ó ní ọdún tí àkọsílẹ̀ dé. Hórà ní gbogbo oníkálùkù wa là ń ṣe. Ṣùgbọ́n fún torí ọjọ́ ọ̀la, ibẹ̀ ni àwọn álífábẹ́ẹ̀tì èdè kọ̀ọ̀kan ti ṣe bẹ̀rẹ̀ sí ní jẹyọ láti máa so ọ̀rọ̀ kan papọ̀ mọ́ kejì láti máa fún wa ní ìtumọ̀ gbólóhùn tí à ń sọ jáde lẹ́nu. Tí a bá ṣe research lórí ẹ̀, ó ní ọdún tí àkọsílẹ̀ èdè kọ̀ọ̀kan bẹ̀rẹ̀. Kì í ṣe pé ó wà láti bẹ̀rẹ̀, kì í ṣe pé ó wà láti ìpìlẹ̀ ṣẹ̀wá. Tó, kí ló fa ère tá à ń bọ̀? Àwọn ẹ̀dá kan wà nínú ẹ̀dá ènìyàn tó jẹ́ pé Ọlọ́run fún wọn ní ẹ̀bùn yíya nǹkan tàbí fífi igi sọ́nà. Ọlọ́rọ̀ ló ń pè wọ́n nílẹ̀ Yorùbá, gbẹ́nàgbẹ́nà ní Yorùbá ń pè wọ́n, tó jẹ́ pé tó bá rí igi, tó bá dúró báyìí, tó bá rí igi, wọ́n lè fi gbẹ́ ọ. Irú wọn bẹ́ẹ̀ ló máa ń gbẹ́ irú àwọn ère yẹn. Ṣùgbọ́n fún àwa tí a máa ń sọ pé bóyá ṣé bí àwọn òrìṣà bá ṣe rí náà nìyẹn, ṣé bí wọ́n ṣe kéré tán, ẹ jẹ́ ká jáwa náà jọ wò ó. Ṣé òrìṣà kan wà tó kàn máa kéré púnpún bẹ́ẹ̀ náà ṣá? Rárá, wọn ò rí bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n wọ́n kàn ṣe àwòrán wọn bíi pé àwọn gangan ni wọ́n kàn ṣe àwòrán wọn yẹn níwọ̀nba tó jẹ́ pé
fún ìrántí àwọn ẹ̀mí ènìyàn tó yẹ pé a ò ní lè gbàgbé wọn. iná ni àwòrán yẹn wà fún. Tí a bá wolẹ̀ Lárúbáwá tá a bá wolẹ̀ Ísírẹ́lì lọ́hùn, tó ti jẹ́ pé bóyá nígbà tí Jésù Kristi padà àwòrán tí ń wà, so àwọn kan ní àwòrán tí ń wà, mi ò mọ̀, wọ́n ní àwòrán tí ń wà ló jẹ́ kí a ní àwòrán Jésù Kristi lénìí. Tí a bá dẹ̀ wo ànábì Muhammad, nínú àwọn òjíṣẹ́ tó gbayé kan lọ́jọ́ tòní, ànábì Muhammad la rí pé ó kẹ́yìn dé, tó jẹ́ pé ìwáyé Jésù Kristi gan ó tún pẹ́ sí títí like ó ti wáyé, àní Jésù Kristi ti wáyé, ìwáyé Jésù Kristi ti wáyé ṣáájú ìwáyé ànábì Muhammad. Ẹ wá wo iye ọdún tí àwọn irúnmọlẹ̀ ìgbàmọlẹ̀ ti wáyé, àwọn òrìṣà ti wáyé, tí wọ́n dẹ̀ ti padà. A ó rí i pé a ò lè fi wọ́n compare ara, a ò lè fi wọ́n wéra wọn. Now, tó bá jẹ́ pé ẹ̀sìn Islam ó bá fàyè gbà fún ìyàwòrán, pictures, ìmáfàwòrán hàn ni, a ò bá rí àwọn gbẹ́nàgbẹ́nà yìí, wọn ò bá fi ère tàbí àwòrán ànábì Muhammad tàbí àwọn ànábì míì náà nílẹ̀ Lárúbáwá, wọn ò bá fi hàn wá lónìí. Tá a bá sì lọ sílẹ̀ Lárúbáwá, tá a bá lọ sí bóyá ilẹ̀ Mẹ́kà tàbí ilẹ̀ Mẹ̀dínà lọ́hùn-ún, a ó sì rí ìdílé kan tàbí méjì tí wọ́n ní àwòrán ànábì Muhammad lọ́wọ́. Wọ́n kàn lè má gbé síta, ṣùgbọ́n ó dá mi lójú pé ó máa wà. Ṣùgbọ́n nítorí pé ẹ̀sìn Islam ò fi àyè gba àwòrán, wọ́n lè pa á mọ́. So nǹkan tó fa àwọn ère ilẹ̀ Yorùbá kì í ṣe pé bóyá àwọn ère wọn gangan ni oníṣẹ̀ṣe ń forí balẹ̀ fún, no. Àwọn offering tá a dẹ̀ ń ṣe, láwọn ìbọn tá a ń ṣe fún níwájú àwọn òrìṣà yìí, níwájú àwọn ère tí àwọn òrìṣà yìí fi represent ara wọn, tàbí tí a gbẹ́ láti fi represent wọn gẹ́gẹ́ bí àsọsílẹ̀ wọn pé táwọn bá ti lọ tán, nǹkan báyìí tó jẹ́ àwọn nǹkan táwọn fi lélẹ̀ yìí ni kẹ́ máa tipasẹ̀ wọn pé àwọn ó sì máa gbé ìsúre yín lọ sí ọ̀dọ̀ Olódùmarè. Wọn sọ pé àwọn lè ṣe o, wọ́n láwọn máa gbé ìsúre yín lọ sí ọ̀dọ̀ Olódùmarè. And gbogbo àwọn nǹkan tí ó bá dẹ̀ ń jẹ́ bí okùnfà tó ń mú ìfàsẹ́yìn ìṣerere yín tàbí tó ṣe àkóbá fún yín, àwọn máa tan ìmọ́lẹ̀ sí fún yín. Òun ló fa gbogbo à ń fẹ̀kọ́ tútù àti ìbọsídìí eégún ni, à ń fún ẹgbẹ́ ní oúnjẹ ni, à ń fún èṣù lépo ni, kì í ṣe pé àwọn òrìṣà yìí ló ń jẹ, no. Mo ti sọ nínú ètò tí mo ṣe kọjá, kì í ṣe pé àwọn náà ń jẹ, but àwọn ẹ̀mí kan wà tó jẹ́ pé ajogun ni wọ́n, bíi ikú, àrùn, òfò, ẹ̀gbà, èṣe, àdánù, àwọn evil spirit tó jẹ́ pé àwọn ẹ̀mí yìí wọ́n jẹ́ ẹ̀mí ẹ̀rí tó jẹ́ pé wọ́n ń tako, wọn ò bá ẹ̀mí ènìyàn rẹ́, wọn ò bá ọmọ ènìyàn rẹ́. Àwọn ni àwọn irúnmọlẹ̀ yìí gba gbogbo nǹkan tó ń ká mú wá yẹn, àwọn ni wọ́n ń fún. Àwọn tó jẹ́ pé wọn ò jẹ, wọn ò mu, wọn ò níṣẹ́ méjì tí wọ́n ń ṣe níwájú Ọlọ́run Olódùmarè lọ ju kí wọ́n máa kọ mímọ́ sí Ọlọ́run Olódùmarè lọ. Iṣẹ́ tọ́lọ́run bá gbé fún wọn, ọba tó dá wọn ti fún wọn ní jíjẹ mímu. Tó bá yẹ pé tòótọ́ wọn bá máa ń jẹ, wọn bá máa ń mú tòótọ́, wọn Ọlọ́run ọba tó dá wọn ti pèsè jíjẹ mímu fún wọn lọ́nà, kì í ṣe pé bóyá titi wa ni wọ́n ń dúró dè, no. Ẹ wá gbọ́ ohun tí Ifá wí. Ifá sọ pé mo gbọ́ kan ò lè rí Ifá kọ́, mọ̀ràn kan ò lè mọ̀ bọ ọ̀pẹ̀dẹ̀ gbígbà, adífá fún Ọ̀rúnmìlà, bàbá ó gbẹ̀kú, Ifá ó gbẹja, yóò gbẹyẹ yóò gbẹran lọ́wọ́ àkápò wá ń sọ. Ẹ sọ fún àkápò kó má sọ mọ́, eku tí mo gbà mi ò dá jẹ, ẹja tí mo gbà mi ò dá jẹ, ẹyẹ tí mo gbà mi ò dá jẹ, ẹran tí mo gbà mi ò dá jẹ. Ọ̀rúnmìlà fi ń sọ̀rùn àìkú àkápò, eku tí mo gbà mi ò dá jẹ.
ẹ̀yin náà gbọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká jọ ronú sí nǹkan tí Ifá yìí sọ. Ó ní eku tó ń gbà òun ò dájẹ, ta ló wá fún? Àwọn ajogun tó ń tẹ̀lé mi àti yín kiri yẹn. Àwọn ẹ̀mí ẹ̀rí tí ò bá wa rẹ́, tó jẹ́ pé ìṣerere títí wa yẹn ó jẹ́ bí ìkórìíra, tàbí tó jẹ́ pé ìjẹ́nìyàn títí wa nǹkan tí àwa fẹ́ gbà tó jẹ́ pé ó wà nípasẹ̀ títí wọn. Ọ̀rúnmìlà wá sọ pé lọ bọ Ògún ní ẹ̀wà ẹ̀yàn. So ẹ̀wà ẹ̀yàn yẹn Ògún ò ní jẹ́, Ògún máa fún ajogun tó jẹ́ pé ó máa jẹ́, tó jẹ́ pé ẹ̀wà yẹn ló nífẹ̀ẹ́ sí, tó jẹ́ pé oore títì ẹ̀ tó sì fẹ́ gbà yẹn, ìṣẹ́gun yẹn nípasẹ̀ títajogun yẹn ló wà. Ògún á lọ fún pé a ti jẹ́ kó jẹ́ tán, a ní ẹ̀wà tó jẹ yìí lágbájá ló mà ní kí n fún ẹ, tàmẹ̀dò ló mà ní kí n fún ẹ lépo yìí, kí ló lóde, kí ló lóun fẹ́? Tájogun yẹn bá ń béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ Ògún tàbí lọ́wọ́ Ṣàngó tàbí lọ́wọ́ Èṣù tàbí lọ́wọ́ Ọ̀rúnmìlà, ó ní ire ajé tóun bẹ̀bẹ̀ fún látọjọ́ yìí kó bá lè ṣe fóun náà ni, kóun bá lè dánlọ́mọ láyé ló ṣe gbogbo orú nǹkan báyìí, ló ṣe ní kí wọ́n á fún un, ó fẹ́ ní kí wọ́n á fún ẹ. Mo dẹ̀ ti jẹ kíní yìí ṣá. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe nígbà tó yẹ pé àti paṣẹ rẹ ló ti wá, mo yọ̀ǹda ẹ̀. Ẹ wo ìṣe tóbi Ọlọ́run Olódùmarè. Bí àwọn òrìṣà yìí wọ́n ṣe ń gba àwọn oore wa fún wa lọ́dọ̀ àwọn ajogun yẹn nìyẹn. Bí wọ́n ti ń ṣẹ́gun fún wa lọ́dọ̀ àwọn, kì í ṣe pé wọ́n yóò òrìṣà kan àbí irúnmọlẹ̀ kan ló ń fa ogun sínú ayé yẹn, no. Àwọn òrìṣà, àwọn irúnmọlẹ̀ yóò ní fẹ́ ba iṣẹ́ ọwọ́ wọn jẹ́ náà. Iṣẹ́ ọwọ́ wọn lèmi àti yín. Iṣẹ́ ọwọ́ wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè náà ni èmi àti yín bá. Fún bí àpẹẹrẹ, ṣé èmi àti ẹ nísìn, nǹkan tí a fi àìmọye ọjọ́, oṣù tá a fi àágùn àti ara wa kó jọ, ká wá pé ó kàn wá lọ́kàn láti bà á jẹ́? No. Oníkálùkù ó tún máa gbìyànjú láti máa ṣe kíni, láti máa wá ọ̀nà bí nǹkan náà tún ṣe máa gbòòrò sí, tí ó sì ṣe máa da sí ni. Fún bí àpẹẹrẹ, ìwọ tó bá dá business sílẹ̀, ṣé ó máa wù ẹ́ pé kó o fọwọ́ ara rẹ ba business yẹn jẹ́? Tabarẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀, nǹkan míì ti wọ̀ ọ́, bóyá kò ṣe tutù, kò ṣe rúbọ, ẹ̀mí míì ti wọnú ẹ̀, ó ti jẹ́ kó fọwọ́ ara ẹ̀ ṣe ba nǹkan ara rẹ̀ jẹ́ nìyẹn. Ọmọ Yorùbá, mo fẹ́ kẹ́ jẹ́ ká ronú, ẹ dákun torí t'Ọlọ́run. Mo sọ fún yín pé ìkànnì yìí wà fún ìtànmọ́lẹ̀ sí àwọn òkùnkùn tí kò yé wa. Ẹ dákun bá mi pín ètò yìí, ẹ jẹ́ kó kan gbogbo àwọn tó yẹ kó kàn, pàápàá jùlọ ọba wa kábíyèsí, ọba Abdulrasheed Olúwo. Bàbá tí bàbá bá ń gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ yìí, mi ò ní pé bóyá mo fẹ́ yí bàbá kúrò nínú Islam àbí nǹkan kan, no, ṣé mo tó bẹ́ẹ̀ ṣá? Ṣùgbọ́n láti lè mọ̀ pé bí wọ́n ṣe ròyìn oníṣẹ̀ṣe àbí bí wọ́n ṣe ròyìn ìbọ̀rìṣà fún yín nílẹ̀ Yorùbá, kì í ṣe bẹ́ẹ̀ lórí. PhD wà láàrin oníṣẹ̀ṣe, doctors wà ń bẹ̀, professor wà ń bẹ̀, emeritus wà ń bẹ̀. Ṣé àwọn náà dẹ̀ máa, ṣé wọn ò ní ro ẹrù pé bí làákàyè ṣe wà láyé ìjọ náà ló sì máa wà dídí dòní? Ojú tó ti là. So oníkálukú, ẹni tí ò bá ti mọbi tó ti ń bọ̀, definitely kò lè mọbi tó ń lọ. So mo bẹ̀ wá gbogbo ọmọdé tó dá ìwà, ẹ dákun ẹ bá mi pín ètò yìí. Tọ́lá Ọ̀jẹ̀ lèmi ń jẹ́, ẹ bá mi pín, ẹ subscribe sórí YouTube channel wa, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run Olódùmarè. Sí orí Tọ́lá Ọ̀jẹ̀ TV lórí YouTube, Tọ́lá Ọ̀jẹ̀ lórí Facebook, ẹ follow wa ń bẹ̀. Tọ́lá Ọ̀jẹ̀ lórí TikTok, ẹ follow wa ń bẹ̀. Ẹ máa bá àwọn àkọ̀tun ọ̀rọ̀ pàdé ń bẹ̀. Ẹ wò ó, mo sọ yìí mo dúró. Tọ́lá Ọ̀jẹ̀ lórúkọ mi, ó tún dijọ́ mi, ọjọ́ ire.